káràlé o ẹ kú àbọ̀ ló yẹ níbọ̀ oko gbogbo abẹ̀rẹ̀ mọ́jòkó pátá gbogbo yín ni mo kí ẹ kú àgbọ́dìde wa ẹ kú àmétìgbọ́ mi ẹ kú àmójúbà mi lákọ̀tun òru la gbágánrè gbàlẹ̀ ọ̀dà ń lójú bó bá dojú mọ́mọ́ òun náà ni ó sì wá dìbẹ̀rù ẹ kú lé lẹ́ẹ̀kan sí i Wálé Ọláògún mo dé èmi gangan làkàṣù ọ̀rọ̀ èmi tí mo torí kí n jẹ́yàn pàtàkì láyé tí mo gbé orúkọ bọ̀ látọ̀run ní gangan làkàṣù ọ̀rọ̀ tí gbowó kalẹ̀ lákàṣù èmi yìí sọdẹ wù mí ìran bàbá tiwa ní sọdẹ torí pé mo bọ́dẹ nílé ìyá mo bọ́dẹ nílé bàbá tó bí mi lọ́mọ ni orin àrùkù tí mo bá lẹ́nu bàbá mi lórin ọdẹ tí mo mú tí mo hé bọnu tí mo fi ń kọrin ọdẹ orin àrùkù yìí nìjàlá tí mo bá lẹ́nu bàbá mi tí mo fi ń kọrin ẹ jẹ́ máa kí yín kú dédé àkókò yìí lẹ́ẹ̀kan sí kú àmétígbọ̀ wa kú àmójúbà wa ẹ káàbọ̀ sórí ìkànnì ti Image Media lórí YouTube níbi tí a ti máa mú oríṣiríṣi àwọn nǹkan tó lè ṣe wá láǹfààní wá fún wa ẹ ti mọ̀ pé lórí ìkànnì yìí òun náà ni a ti máa sọ fún wa nípa ohun tí ojú ọdẹ rí nígbó nípa àwọn ẹranko àwọn ẹyẹ tí mọ́ àwọn ẹja létí elédùà dálọ́kọ̀ kejì àwọn nǹkan tó yẹ ká mọ̀ àwọn nǹkan tó yẹ ká gbọ́ nípa àwọn ẹranko wo la máa sọ̀rọ̀ bá lónìí Akika òun náà ni àwọn bàbá wa pè Pangolin ni àwọn òyìnbó ń pè aka tàbí Akika ó dá lórí èdè àdúgbò ẹnì kọ̀ọ̀kan wa aka yìí débi pé àwọn bàbá wa wọ́n tún máa ń tẹ́ máa rí èèyàn tí ó ń tijú torí pé aka jẹ́ranko tí máa tijú wọn ní ó ń tijú bí aka ẹ máa bá mi ká lọ bó ní ṣú ṣe kú irú ẹran wo ni aka jẹ́ bó làka ṣe jẹ́ ibo là á ti rí ibo ní ń gbé kí ni ń jẹ kí ni ń mu bó làka ṣe bímọ bó làka ṣe pẹ́ láyé tó bó làwọn ọdẹ ṣe pa òun náà tó bá fẹ́ jẹun bó náà ní tí máa jẹun ẹ mọ bá mi ká lọ lọ́kọ̀ kejì. ẹranko tí à ń pè ní aka tàbí akika yìí èyí tí àwọn òyìnbó ń pè ní pangolin jẹ́ irúfẹ́ ẹ̀yà ẹranko kan tí kìí pani lára rárá ó sì jẹ́ ẹranko tí wọ́n gbàgbọ́ wípé ó jẹ́ èyí tí wọ́n fi ń ṣọwọ́ sẹ́yìn odi jùlọ nínú àwọn ẹranko láti ilẹ̀ adúláwọ̀ ó sì jẹ́ ẹranko tó máa ń tijú púpọ̀ ìdí nìyí tí àwọn baba wa nílẹ̀ Yorùbá tí wọ́n bá rí ẹni tó bá ń ti ojú wọ́n máa fi ń wé ẹranko yìí pé ó ń tijú bí aka gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ti ṣe fi yé wa wípé aka tí àwọn kan tún ń pè ní akika nítorí èdè àdúgbò jẹ́ èyí tí ó fẹ́rẹ̀ nító bíi oríṣi ẹ̀yà mẹ́jọ rẹ̀ oríṣi bíi mẹ́rin rẹ̀ ni wọ́n wà ní agbègbè Asia láwọn orílẹ̀-èdè bíi China agbègbè Sunda India àti Philippines ó tún wà ní apá ọ̀dọ̀ wa nílẹ̀ adúláwọ̀ náà bí a bá ṣe àkíyèsí aka tàbí akika yìí dáadáa ó jẹ́ ẹ̀yà ẹranko tí ó jẹ́ afàyàfà bí ó tilẹ̀ jẹ́ wípé ó ní ẹsẹ̀ mẹ́rin àti ìrù tí ó gùn gígùn ẹranko aka tàbí akika tí ó bá tóbi dáadáa ó máa ń tó ẹsẹ̀ bàtà 4.5 ó sì máa ń gbé ìwọ̀n tí ó tó pọ̀n 4 sí 42 léyìí tí ó bá tóbi nínú rẹ̀ tán ni o ìrísí ẹranko tí ó ń jẹ́ aka tàbí akika yìí bí a bá ṣe àkíyèsí rẹ̀ dáadáa ó jẹ́ ẹ̀yà ẹranko tí ó ní ìpẹ́pẹ́ dípò irun ìpẹ́pẹ́ ara rẹ̀ rí pẹlẹbẹ ìpẹ́pẹ́ yìí ni ó fi máa ń dáàbò bo ara rẹ̀ lọ́wọ́ àwọn ẹranko abìjà ńláńlá kúrò lọ́wọ́ pípajẹ kò sì rọrùn fún ajá láti pa kódà bí ọdẹ bá fẹ́ pa ó ní bí wọ́n ṣe máa ń pa á ṣùgbọ́n bí ó ti ṣe rí yìí kò sí ẹni tí kò lè pa aka tàbí akika yìí yálà obìnrin ni tàbí ọkùnrin ọmọdé tàbí àgbà ibi tó rọrùn dé bí obìnrin tó bá láyà bí ó bá ṣe alábàápàdé ẹranko yìí nínú igbó ó lè gbé sínú igbá tàbí apẹ̀rẹ̀ láti oko wá sílé ìdí ni wípé ìgbàkúùgbà tí ẹranko yìí tí ó ń jẹ́ aka tàbí akika yìí bá ti kófìrí ènìyàn ni yóò ti yára káróbótó ó ṣeéṣe kí ó jẹ́ láti ara ìhùwàsí rẹ̀ yìí ni àwọn baba wa nílẹ̀ Yorùbá fi sọ orúkọ ẹranko náà ní aka tàbí akika ṣé wọ́n ní ìrínisí ní ìṣenilọ́jọ̀ àti wípé orúkọ ọmọ náà ní ìjánu ọmọ ní ọwọ́ àárọ̀ sí ọ̀sán títí di ìrọ̀lẹ́ bí èèyàn bá fi ojú kan ẹranko tí ó ń jẹ́ aka tàbí akika yìí ènìyàn máa kọ́kọ́ rò wípé kò lè sáré rárá ni torí bí ó ṣe máa ń ṣe ṣùgbọ́n bí ó bá di ọwọ́ alẹ́ tán ó máa ń sá eré dáadáa púpọ̀ nínú àsìkò rẹ̀ ni ó máa ń lò ní ilẹ̀ ṣùgbọ́n nígbà míì ó sì máa ń gun igi lára ohun tí ẹranko aka tàbí akika yìí fi máa ń dáàbò bo ara rẹ̀ ní oje kan tí ó máa ń wà láti ibi ìrù rẹ̀ nígbà tí ó bá káróbótó ibẹ̀ ló ti máa ń jáde wá bí a bá ṣe àkíyèsí ẹranko yìí dáadáa ó ní ẹnu tí ó gùn díẹ̀ sí ọwọ́ iwájú gẹ́gẹ́ bí ẹnu eku asín ṣùgbọ́n ó tóbi ju eku asín lọ o bákan náà ni ó ní ahọ́n léyìí tí ó gùn dáadáa ahọ́n yìí ni ó máa fi ń ṣe ọdẹ ìrà tàbí ikán oúnjẹ tí ó sì fẹ́ràn láti máa jẹ púpọ̀ náà ní ìrà tàbí ikán bí ó bá fẹ́ jẹun yóò yọ ahọ́n rẹ̀ sí ìta bí ìrà bá ti pé bò ó ti di gbígbé mìnú bí ó bá wá ń jẹ ìrà lọ́wọ́ a máa di etí àti imú rẹ̀ aka sì tún ní èékánná tí ó gùn níwọ̀nba
èékánná yìí ló fi máa ń gun igi. Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ síwájú sí wípé iṣẹ́ ìwádìí ojúlówó nípa ẹranko akíka tàbí aka ni à ń gbọ̀n yẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́. Ẹranko aka yìí fẹ́ràn láti máa gbé ní ibi tí ó bá jẹ́ bí iyanrìn. A tún lè rí níbi tí igi bá wà tàbí ní agbègbè tí à ń pè ní savannah, léyìí tí kò jìnnà sí omi rárá. Akọ àti abo ni ẹran aka yìí. Ẹranko aka tàbí akíka yìí náà kì í sábà dárìn ní ẹyọ kọ̀ọ̀kan, wọ́n máa ń rìn papọ̀ ní. Ìgbà kan ṣoṣo ní akọ àti abo aka tàbí akíka yìí jọ máa ń gbé papọ̀. Àsìkò yìí ni tí wọ́n bá fẹ́ gùn, bẹ́ẹ̀ sì ni bí abo aka bá ti bímọ tán, èyí tí ó bá jẹ́ akọ yóò máa gbé nínú ihò títí di ìgbà tí ọmọ bá tó dá dúró. Ohun kan ni wípé bí aka bá ti bí ọmọ, ìpẹ́pẹ́ ara rẹ̀ yóò rọ̀ bọ̀tọ̀bọ̀tọ̀, ṣùgbọ́n ó di bí ẹ̀yìn ọjọ́ méjì kí ó tó di wípé yóò máa gbáramú dáadáa. Ṣùgbọ́n o, ẹ̀yìn ìyá àwọn ni wọ́n máa ń pọ̀n sí láàrin bí oṣù mẹ́ta kí ìyá ó tó wọ́n ọmọ rẹ̀. Aka kì í sábà bí ọmọ púpọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo, bí ẹyọ kan ó pọ̀ tán náà ní méjì. Ọmọ yìí sì máa ń lò tó ọdún méjì dáadáa kó tó lè bàlágà. Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ, ẹranko aka yìí a sì tún máa gbé nínú ihò. Ìṣẹ̀dá ẹranko kan tó sàrà ọ̀tọ̀ ni ẹranko yìí jẹ́. Bí ó ti ṣe mọ̀ ní nípa ti ẹranko tá à ń pè ní aka tàbí akíka yìí, fún àlàyé tàbí ìpolówó ọjà yín ẹ pè sórí 0703 715 6100 0703 715 6100 tàbí 0807 981 3734 0807 981 3734. Tó ẹ ṣe ṣeun tí ẹ dúró tì wá látàárọ̀ tí ẹ ti ń bá wa wò bọ̀ bó ṣe jẹ́ nípa aka, ẹranko tó ń jẹ́ aka akíka, òun náà ni ẹ ti gbọ́n táwọn òyìnbó ń pè ní pangolin. Títí dìgbà míì tààtún láǹfààní láti tún máa pàdé wa lójú wòran yìí nígbà tààtún mú ń pa ẹranko mi wà fún yín. Ẹ̀yin ẹ bọ́ sójú ìkànnì ti YouTube yín, ẹ wá Ise Image Media Network, ẹ ti rí níbẹ̀. Ẹ̀yin kẹ́ ẹ subscribe sí, kẹ́ ẹ like, kẹ́ ẹ comment sí gbogbo bí comment bá wọ bẹ̀. Àwọn máa kà sí etí gbọ̀ yín, ẹ̀yin ẹ kàn like ẹ ní, kẹ́ ẹ sì subscribe sí láì ná yín lówó kankan o, kò ná yín ní sílè kan. Ẹ subscribe sí kí ẹ sì bá wa like kẹ́ ẹ tún máa share rẹ̀. Wálé Ọláògún òun náà ló kọ tèmi, Àkàṣù ọ̀rọ̀. Ẹ ṣeun o, tẹ̀ǹtẹ̀ ti gbọ́ mi.